ẹ̀yin ọmọ Yorùbá àgbìyàngan sígbó akérò àpàjẹ kò jẹ́ kí yangan ó gbó agbin iṣu ewùrà ṣẹ́gàn ọ̀yà ò jẹ́ kí iṣu ẹ̀gàn ó dàgbà agbẹ́wà ọ̀tún wá gbẹ́ àtúnwá dáko ṣẹ́gàn mọ́ àwọn agbin igi ọdán sáàárín ìta gbangba wípé bí ọdán bá digi ńlá kárábẹ́ ọdán nara ó tó kú dẹ̀dẹ̀ kí ọdán òun tó wá digi àlọ́yè ọmọ ewúrẹ́ tó fi jẹ ẹ dákun ṣé Fúlàní ò lè wà pa Nàìjíríà rẹ ẹ dákun ṣé àwọn Fúlàní ò lè Yorùbá pa ní Nàìjíríà rẹ torí kò tí ì yé mi ọ̀rọ̀ díẹ̀ ni mo sì fẹ́ sọ lórí ẹ̀ torí pé mo fẹ́ kí àwa ọmọ Yorùbá pàápàá jùlọ gbogbo yìí tẹ̀ wà ní diaspora kẹmọ tó ń lọ nílé kẹmọ ìyànjẹ burúkú kẹmọ bí ìyànjẹ náà ṣe lágbára tó nígbà tá a gbé ìyá odó lérí ọmọ odó bẹ́ẹ̀ lọ̀rọ̀ àwa àti Fúlàní ṣe nílẹ̀ Yorùbá pàápàá jùlọ nílọrin ní Kwara State ṣẹ́rí ẹ má bínú àwọn nǹkan tó ti ẹ̀kọ́ ń bà mí lẹ́rù ni pé tá a bá ń sọ̀rọ̀ Kwara State lẹ́yìn àwọn ibì kan tó jẹ́ wípé ìlú àwọn tápà ni tàbí ìlú àwọn ẹlòmíì tí kì í ṣe Yorùbá tí kì í dẹ̀ ṣe Fúlàní tí yàn ọ̀dẹ̀ lójú bí mélòó kan lọ gbogbo ìlú yòókù pátápátá ọmọ Yorùbá ni wọ́n ní Ìlọrin ọmọ Yorùbá gidi pọ́nbélé ṣùgbọ́n ẹ fẹ̀sìn kó wa lómi ọbẹ̀ ẹ fẹ̀sìn dàgbésí ayé wa rú pátápátá ọmọ mùsùlùmí ni mí o mi ní kéèyàn mọ̀ sí ẹ̀sìn mùsùlùmí o mi ní kéèyàn mọ̀ sí ẹ̀sìn kìrìsìtẹ́nì o mi ní sọ pé kéèyàn mọ̀ sí ẹ̀sìn àbáláyé ṣùgbọ́n gbogbo tẹ́ ń fi tú wa jẹ tẹ́ fi yí ọpọlọ àwọn èèyàn padà bí òkú ṣe jẹ́ tọ́lọ́ wà láyé ẹ̀sìn ni and it is the time now fún àwọn ọmọ Yorùbá láti jáde láti sọ̀rọ̀ Yorùbá sọ pé àìlè sọ̀rọ̀ lọ́bẹ̀rẹ̀ orí burúkú ẹ dákun ìjọba orílẹ̀-èdè yìí ó ní iye àwọn èèyàn tí wọ́n sponsor lọ sí Mẹ́kà lọ́dún ìjọba orílẹ̀-èdè yìí ó ní iye àwọn èèyàn tí wọ́n sponsor lọ sí Jerusalem bẹ́ẹ̀ náà ni àwọn stéètì kọ̀ọ̀kan tí wọ́n á sponsor àwọn èèyàn lọ sẹ̀sìn ẹ dákun àwọn ẹlẹ́sìn wa kẹta nílẹ̀ yìí àwọn ẹlẹ́sìn àbáláyé ibo ni ìjọba orílẹ̀-èdè yìí tàbí àwọn gómìnà wa nípìnlẹ̀ ibo ni wọ́n rán àwọn lọ ẹ dákun báwo ni ọ̀bọ ṣe sorí tí náà kí o ṣe ọwọ́ àwa mùsùlùmí nìkan ni wọ́n ti ń gba táàkì ní Nàìjíríà ṣé ọwọ́ àwọn kìrìsìtẹ́nì nìkan ni wọ́n ti ń gba táàkì ní Nàìjíríà ṣé táàkì tí wọ́n ń gbà ṣé kò kan àwọn ẹlẹ́sìn àbáláyé ṣé àwọn ẹlẹ́sìn àbáláyé tí wọ́n bá ra mọ́tò wọ́n yẹn gba pàtíkúlà tí wọ́n bá ní ọjà wọn kì í ṣe táàkì lé lórí tó fi jẹ́ wípé owó tí gbogbo wa jọ ń dá papọ̀ tí mùsùlùmí ń dá tí kìrìsìtẹ́nì ń dá táwọn ẹlẹ́sìn àbáláyé ń dá ẹ̀ẹ́dẹ̀ fi rán àwọn ẹlẹ́sìn kan pé káwọn ẹlẹ́sìn yẹn kí ẹ fún wọn lówó ọ̀fẹ́ bó tilẹ̀ jẹ́ wípé ọ̀pọ̀lọpọ̀ nínú àwọn tẹ̀ fún náà ìbànújẹ́ ló já sí ẹ má bínú pé mo sọ bẹ́ẹ̀ màá dẹ̀ sọ̀làyé rísìn tó fi jẹ́ bẹ́ẹ̀ àwọn èèyàn míì tó yẹ kẹ́ ẹ wò ṣe láàánú ẹ wo iye owó tí wọ́n mú lọ Mẹ́kà ẹ jẹ́ ká tó ẹ̀ pé 3 million ẹ jẹ́ pé 3 million báyìí bó tilẹ̀ jẹ́ pé wọ́n alámọye tí wọ́n san fún Mẹ́kà tàbí Jerusalem báyìí instead tí kì í bá ṣe pé ẹ fẹ́ fi ẹ̀sìn ba ilé ayé yìí jẹ́ instead owó tí ẹ ń fún wọn yẹn láti mú lọ sí Mẹ́kà tàbí láti mú lọ sí Jerusalem tí ẹ bá fi ń dá irú wọn lókòwò nínú òkòwò yẹn wọ́n á jẹ wọ́n á mu ètò bá jọkùnrin abọ́yàwó abọ́mọ ètò bá jẹ́ obìnrin òun náà á ṣiṣẹ́ arówó ṣe ntòwò òun náà á tọ́jú àwọn mọ̀lẹ́bí ẹ̀ ṣùgbọ́n wọ́n táwọn èèyàn fi sórí rẹ̀ ẹ̀ ní fún wọn owó tẹ́lẹ̀ mú sórí tẹ́lẹ̀ fún 3 million tẹ́lẹ̀ kó fún wọn lọ sí Mẹ́kà yẹn tó bá tó wọn wá ọ̀pọ̀lọpọ̀ àwọn àti Mẹ́kà dé àmọ́ wọn pa bẹ́ẹ̀ àwọn nǹkan kó dẹ̀ wà tí mi ò nígbàgbọ́ nígbà tí a gbọ́ bí wọ́n ṣe sọ̀rọ̀ Mẹ́kà wọ́n ní Ọlọ́run sọ pé ẹni tó bá rọ̀ lọ́rùn ní kó lọ sí Mẹ́kà Ọlọ́run fi dandan mọ́yàn lóye wọ́n ní Ọlọ́run sọ pé ẹni tó bá rọ̀ lọ́rùn ní kó fẹ́ ìyàwó 4 tó bá lè ṣe déédéé láàrin wọn sẹ̀ǹkọ́ Ọlọ́run ti kọ̀ dẹ́mọ̀ ẹ̀ kò sí bó ṣe lè ṣe déédéé láàrin ìyàwó 4 kò possible láíláí èèyàn ti déédéé láàrin ìyàwó 4 ó túmọ̀ sí pé Ọlọ́run fẹ́ ló fi sọ yẹn ó dẹ̀ pé tí nǹkan gbóná bá ti wà mẹ́ gbogbo yín náà mọ̀ ṣàfù èdè fi èsì kó wa lẹ́rú ní ilẹ̀ Yorùbá èdè fi èsì kó wa lẹ́rú inú mi ò bàjẹ́ láti sọ nítorí pé àwọn ẹ̀sìn tí mò ń sọ̀rọ̀ nípa rẹ̀ yọ̀kan lára àwọn ẹlẹ́sìn yẹn ni mí mùsùlùmí ni mí Abdulrazak lórúkọ mi so now owó tí ẹ ń kó fún àwọn èèyàn lọ Mẹ́kà lọ Jerusalem yẹn bàbá ẹ̀yin gómìnà wa ẹ ṣe fi dá wọn lókòwò tẹ́ ẹ bá dá ọ̀pọ̀lọpọ̀ ẹlòmíì lóko tẹ́ ẹ bá kọ́ kọ́mọ́tì 3 million fẹ́lòmíì láti lọ bẹ̀rẹ̀ ṣẹ́ ẹ wo iye àwọn èèyàn tí ó gbà sábẹ́ láti máa ṣiṣẹ́ tó lè jẹ́ pé yóò máa sanwó oṣù fún inú oṣù táwọn bá gbà àwọn oṣù bọ́yàwó bọ́mọ wọn
àwọn náà wá jẹ́ labour employers. Now ibi tí mò ń bá ọ̀rọ̀ mi lọ lónìí ọ̀rọ̀ lórí Kwara ni mo kàn jà bàrà níbẹ̀ yẹn ni mo fẹ́ bẹ bàbá wa Sùlù Gàmbàrí ọlọ́run á lọ́ra ẹ̀ nìyí. Bàbá Sùlù Gàmbàrí ìyà tẹ́ ń fi jẹ àwa ọmọ Yorùbá ti pọ̀ jù mi ì sọ́ọ́rì láti sọ torí mo mọ nǹkan tí mò ń sọ ṣùgbọ́n bẹ́ẹ̀ Yorùbá wá rí bí ìyà tó bá dé pé àwọn gbogbo àwọn tó jẹ́ ọmọ Yorùbá gangan náà tí wọn ò rí bí ìyà pé ìyà lè fi jà wọn á jẹ́ pé mo túbà mo ṣe àṣàgà fúnra ẹ̀ lórí ọ̀rọ̀ tí mo sọ. Bàbá kí ló dé ẹ̀ṣẹ̀ wo la ṣẹ̀ yín náà ẹ dákun kí ni percentage àwọn Fúlàní kí ni percentage Fúlàní láàrin ọmọ Yorùbá ní Kwara State wàláhì ọlọ́ngbọ́n ẹ̀ tó 15% gbogbo ẹni mo fi sọ ẹ̀ pé 15% ṣùgbọ́n ẹ ti ká wa lọ́wọ́ kọ́ báyìí bẹ́ẹ̀ bá wa ká wa lọ́wọ́ kọ́. Bàbá àwọn ìlú kan wà ní Kwara tó jẹ́ wípé ìlú ni wọ́n dá dúró ni tó yẹ kí wọ́n máa jọba. Àwọn ibòmíì wà tó jẹ́ pé bí wọ́n bá ti tó ọba jẹ ó yẹ kí wọ́n ti ní baálẹ̀. Ní ilẹ̀ Yorùbá tó bá jẹ́ ibi tí wọ́n ti yan baálẹ̀ ṣebí Yorùbá ni ó ṣe baálẹ̀ Yorùbá níbi tí wọ́n bá ti lè yan ọba ṣebí Yorùbá ni ó ṣe ọba Yorùbá. Bàbá ẹ̀dẹ̀ ń fọ́ sí Emirate Council lè wà lórí ẹ wàá mú Dáúdù ẹ kàn mú Dáúdù kan bí kan ẹ̀dẹ̀ mú lọ sínú ìlú yẹn kọ́ máa supervise bóyá ìjòyè bóyá even kọjọba ní bẹ́ẹ̀ tàbí balẹ̀ àwọn ọmọ wa láti lọrin wọ́n máa padà èmi kọ́ oṣù wọn ti dé nu ẹ̀dẹ̀ ṣe débi pé local government yóò máa fún wa lówó oṣù àwọn ọmọ tí wọ́n fi orílẹ̀-èdè ibẹ̀ yẹn gbogbo nǹkan tó tọ́ sí àwọn Fúlàní yẹn kò dẹ̀ tọ́ sí wọn. Ẹ wo àwọn ìlú kan wà tí màá kàn dárúkọ díẹ̀ nù ẹ wo Àfọ́n Ládùbà Elémèrè Bùdó Àlùfáà Bùdó Ààrẹ Òkè Òyì Abúyọ̀rìn Ọlọ́kọ̀ gbogbo àwọn ìlú tí mo dárúkọ yẹn ìlú tó tó ọba ní wọn a rí nínú wọn tó ti yẹn 60 kìlọ̀ tó yẹ 60 gẹ́gẹ́ bí ìtàn tí mo gbọ́ kí Ìlọrin tó yẹ 60 a rí nínú wọn tó yẹ 60. Bàbá gbogbo àwọn ìlú tí mo kà á lè yìí ẹsẹ̀ yẹn Dáúdù láti Ìlọrin ní wọn lórí. Bàbá bàbá wa Sùlù bàbá yẹn kíwù ṣe kí ní ìgbọ́gbàdọ́gba rárá báwo àtàwọn àjọ Yorùbá tá a jẹ́ majority táwọn ọba wa yan àkàrà jẹ lórí yín sódà kéèyàn mọ yan àkàrà jẹ lórí wa ọmọ Yorùbá wà lẹ́nu nílùú tí wọ́n bí sí mọ́. Ẹ̀yin ọmọ Yorùbá tẹ́ ń gbọ́ mi mo fi Ọlọ́run lẹ́nu máa rí búra etí mo sọ yìí kò sí àròsọ ńbẹ o kò sí irọ́ ńbẹ o ọ̀pọ̀lọpọ̀ àwọn ìlú yẹn mo ṣẹ̀ṣẹ̀ ti bẹ̀ dé ni o ọ̀pọ̀lọpọ̀ àwọn ìlú yẹn mo ṣẹ̀ṣẹ̀ ti bẹ̀ dé ni rísì tí mi ò fi gbé àwọn èèyàn kalẹ̀ kí n máa interview wọn lórí irú ọ̀rọ̀ yìí ó ní wípé mi ìfẹ́ kí wọ́n lọ máa fi àwọn ẹni ẹlẹ́ni lápẹ́ ká lọ fínà mọ́ wọn torí bọ́ọ̀ bá ṣe rí làwọn ò ṣe sọ bọ́ọ̀ dẹ̀ ṣe rí yẹn tí wọ́n bá sọ yóò máa gún àwọn kan lára pàápàá jùlọ yóò máa gún àwọn Fúlàní Ìlọrin lára yóò máa gún àwọn Fúlàní Ìlọrin lára. Bàbá kókó kì í jẹ́ ti bàbá tọmọ kómù làálàá èyí náà gẹ́gẹ́ bí ẹni tó ké àlùkùránì. Bàbá èyí náà ẹ pé ayé ẹ pé àrùn àtọ̀dọ̀fẹ́ inú yẹn bí léèrè bóyá ìyànjẹ ni ìkíní yẹn jẹ́ fún wa tàbí bẹ́ẹ̀ kọ́. Ẹ dákun ìlú Fúlàní mélòó ni ọmọ Yorùbá kan ti lágbára láti lọ fa ẹnì kankan lè ń bẹ̀ tí ọmọ jẹ́ aṣojú tàbí tí ọmọ jẹ́ adarí. Ẹ dárúkọ ìlú kan ẹyọ ìlú kan ní gbogbo Nàìjíríà tó jẹ́ ìlú Fúlàní tó wá jẹ́ Ìgbò tàbí Yorùbá tàbí Tápà ló darí wọn. Bàbá ẹ ti rí àwọn Yorùbá ní ọ̀lẹ ẹ ti wá lẹ́ni tí ò mọ tó ń ṣe otherwise àwọn local government àwọn ìlú kan wà tó yà mí lẹ́nu bẹ́ẹ̀ ṣe rí bẹ́ẹ̀ dé wàláì àwọn gbogbo ẹmọ ìlú kan tó ń pè ní Pátìgì ẹ sì mọ ibi tí wọ́n ń pè ní Ẹ̀dú ṣé ní àwọn ìlú tí mo dárúkọ yìí ìlú Tápà ni wọ́n Pátìgì àti àwọn ẹ ní agbára àti lọ yan èèyàn fáwọn ọmọ Tápà nílùú tiwọn Yorùbá yìí nìkan lè ní agbára láti kó ọmọ ogun terrorize mọ́dún wọn. Bàbá kò dáa tó láàrin ẹ̀yin àti Ọlọ́run àti àlùkùránì ẹ bá wa tó kíní yẹn sí kò dáa tó ní Jẹ̀bà judgement wà high court judgement wà tí ẹ̀ẹ́dẹ̀ appeal lórí dọ̀là níbi tí wọ́n ti sọ pé Jẹ̀bà ò kì í sára Ìlọrin Emirate
adájọ́ màmá sọ bẹ́ẹ̀ categorically pé jẹ́bà ò sí lára Ìlọrin Emirates. síbẹ̀síbẹ̀ náà ẹ ta bàbá yìí pa ẹ̀jẹ̀ wọn fún ní salary for 21 years. gbogbo àwọn Yorùbá tó sì wà mẹ́ ń wòran bàbá tó bá mọ̀ dìjà tán ìnàmbà ni ó mọ̀ ṣẹlẹ̀ bàbá tí ẹ bá lé wa tẹ̀lé àwọn ọmọ Yorùbá títí tẹ̀lé wa tá a bá mọ̀ kan ògiri àmọ̀ yíjù it is now time fún àwọn ọmọ Yorùbá láti la ojú wa láti ríran sí nǹkan tó ṣẹlẹ̀ láti la ojú wa wípé ẹnìkan ò lè máa wá mú wa sìn má nílùú wa báwo bá dìtẹ̀ mọ́ Fúlàní tó wà ńlọrin despite the fact pé very minority wọn táwọn ọ̀dẹ̀ báyìí fọ wàhálà tẹ́yìn dẹ̀ fi nọ́mbà péréte yẹn tẹ́yìn dẹ̀ fi ń terrorize àwọn ta ní very rich number. Bàbá kí ni yóò dá tó rárá kí ni yóò dá tó now ẹ̀yin ọmọ Yorùbá ni mo fẹ́ pè ṣùgbọ́n kí n tó pè ẹ̀yin ọmọ Yorùbá mo fẹ́ sọ statement kan fún bàbá wa tí wọ́n jẹ́ kábíyèsí ní ìlú Jẹ̀bà. Bàbá ẹ̀yin náà bá Yorùbá ṣe tó ẹ má bínú ẹ bá Yorùbá ṣe tó torí mo expect pé tó bá jẹ́ pé ìfọwọ́sowọ́pọ̀ wà nínú ìlú yẹn bàbá tó bá jẹ́ pé ìfọwọ́sowọ́pọ̀ wà kò ní rí bó ṣe rí yẹn tí gbogbo èèyàn ti ẹ̀rọ ayàmì lẹ́nu gbogbo èèyàn bá lẹ́rù. Abdulrasaq Abdulrahman gómìnà Kwara èmi ò mọ̀ bóyá ọmọ Fúlàní yín o bóyá ọmọ Yorùbá dẹ̀ nìyẹn ṣùgbọ́n ipò òtítọ́ ni ipò tẹ́ ẹ wà yẹn ipò òtítọ́ ni ipò tẹ́ ẹ wà yẹn kí kóòtù kìíní ó dájọ́ kóòtù kejì ó dájọ́ kóòtù kẹta ó dájọ́ high court wà bẹ́ẹ̀ o láì sí àpì kí gbogbo èèyàn bẹ̀ sọ pé kò sí kankan tí wọ́n lè ṣe sí kí ẹ̀yin náà tí ẹ̀yin náà búra níwájú àwọn ọmọ Kwara state pé ẹ ṣe òtítọ́ àti òdodo gọ́fìnà Kwara ẹ ṣe dáadáa rárá bọ́ọ̀ tẹ̀jẹ̀ pé ọmọ Fúlàní ni mi ò bínú sí aṣáájú ti fọmọ Yíbò ṣe kọmíṣánná lẹ́kọ̀ọ́ wọ́n ti fọmọ Yíbò ṣe anything lẹ́kọ̀ọ́ wọ́n fọmọ Haúsá ṣe kò ní mímì torí pé àwa kò yàn mọ́ra ṣùgbọ́n mo tún fẹ́ fi yé wípé tí ẹ bá ṣe dáadáa bàbá orúkọ yóò wà ní òwe tàwọn mo gbọ́ pé àwọn mọ̀lẹ́bí yìí ti complain fún yín rí o àkọ́kọ́ tẹ́ ṣe complain lọ́bẹ̀ wọ́n complain fún yín ẹlẹ́kejì tẹ́ ṣe complain lọ́bẹ̀ wọ́n complain fún yín wọ́n lè sọ pé ẹlẹ́ máa wá kankan sí ẹ sísà ṣé owó ti yín lẹ́fẹ́ fi san sálárì bàbá yẹn tó bá jẹ́ wípé bàbá yẹn tó bá jẹ́ pé bàbá ló jẹ́ fún yín tàbí ẹ̀gbọ́n tẹ́ wá gbọ́ pé gọ́fúnà kan máa ṣe ẹ̀gbọ́n yẹn ẹ sísà sínú yín máa dùn ṣé inú yín máa dùn. Baba Ṣòkòtì mà tún ti jáde ẹgbọ́n nǹkan tí wọ́n sọ o. ẹni tí orí rẹ̀ ti kú gan mọ̀ pé Yorùbá pọ̀ ju Fúlàní lọ ń Kwara state majority ìbò ló dẹ̀ gbé wọlé ló túmọ̀ sí pé majority àwọn tájú òfin ọmọ Yorùbá ni wọ́n ẹ̀dẹ̀ débẹ̀ kan ẹ̀dẹ̀ kọ̀yìn sáwọn ọmọ Yorùbá ẹ̀dẹ̀ ṣe nǹkan táwọn ọmọ Yorùbá fẹ́ mọ́ ẹ̀dẹ̀ ń wo bàbá yẹn ràn kí àwọn ọmọ jẹ wọ́n àwọn péréte wọ́n dẹ̀ lóyìn lòkulò wọ́n dẹ̀ lóyìn bí omi òjò ẹ̀dẹ̀ tí bàbá ṣe ayé ìtàn á padà sí ọ̀run gbogbo ń tá a bá ṣe lónìí ọ̀rọ̀ tàn ní ó dà lọ́la gbogbo ń tá a bá ṣe lónìí ọ̀rọ̀ tàn ní ó dà lọ́la gómìnà ẹ má jẹ́ kí ẹlẹ́dàá àwọn tó dìbò fún yẹn tẹ́ fi àjẹ yẹn ẹ má jẹ́ kí ẹlẹ́dàá àwọn dá fún yẹn Ọlọ́run lọ́ba tó lágbára jù wàláì kò sí ẹ tó lágbára tó lọ wọn lọ bá ṣe kàtìkì tán wọn aláfẹ́fẹ́ ìwà àtìmọ́lé irọ́ ni wọn lọ bá tún mẹ́rin tó tí ì jẹ irọ́ ni bí bọ́ọ̀lù ọba bẹ́ tàbí tí táyà ọba bẹ́ dájúdájú afẹ́fẹ́ wà látìmọ́lé ilé lákàtà bútú pẹ̀lẹ́gbẹ̀rẹ̀ kò kí ló lè ṣe bàbá yẹn rántí pé sáàlà ni ọba lókè ló nígbà sáà tí yín lè wà yìí tẹ́ ẹ bá ṣe dáadáa wọ́n sọ pé ṣe dáadáa bẹ́ẹ̀ bá ṣe dáadáa wọ́n sọ pé ṣe dáadáa wàláì torí ẹ̀ tí ì ṣe dáadáa kankan lára báyìí tí bàbá yẹn bá ní wà bẹ́ẹ̀ yẹn for 21 years tí ẹ dẹ̀ ní àwọn court judgement pending tí wọ́n fi pa á láṣẹ pé wọ́n gbọ́dọ̀ máa sanwó oṣù bàbá yẹn wọ́n gbọ́dọ̀ san gbogbo àríyá àti gbogbo tí wọ́n jẹ́ tí kì í dẹ̀ ṣe inú pọ́ọ̀sì tí tàbí tí bàbá wa bá wa nílọrin tí kì í ṣe inú sálárì wọn náà ti máa yọ tó jẹ́ pé owó ìlú ni tó jẹ́ pé gbogbo àwọn Yorùbá yìí náà ni wọ́n ń dáwó sínú ọdún yẹn ni wọ́n ń dáwó sínú àpò àsùnwọ̀n ìjọba yẹn. ṣé ti wá rí i pé kò yẹ kí ẹ̀yin lọ́balọ́ba kẹ́ ẹ máa wòran sí ẹ ní láti dìde sí àwọn ọ̀rọ̀ tó wà nílẹ̀ yìí. bàbá wa ní Ifẹ̀ ọ̀ní bàbá wa ní Adéyẹyè ẹ rí i pé mo gbósùbà fún yín lórí fídíò tí mo ṣe láti nítorí pé
n tí mo expect kẹsàn fáwọn ọba lẹ́sọ̀ jáde yẹn ìwọ tó bá mọ̀ pé traditionally o lè ṣe nǹkan tó yẹ nídìí ọba gbádé sílẹ̀ kò ní bàjẹ́ fún yín ẹ sì rà ẹ wá tí ì ṣe kankan ẹ tí ì ṣe kankan torí báyìí èyí la mọ̀ lórí adé ilẹ̀ Yorùbá bẹ́ẹ̀ kéré jù bẹ́ẹ̀ lọ ìdí baba lọ́mọ bá kínní tẹ́ ẹ bá kéré jù bẹ́ẹ̀ lọ Ọlọ́run gbé yín débẹ̀ kì í ṣe yàn Ọlọ́run gbé yín débẹ̀ kì í ṣe yàn kankan baba it is high time fún yín láti pe gbogbo ọba Yorùbá gẹ́gẹ́ bẹ́ẹ̀ ṣe pé wọ́n jẹ́ yẹn ṣe ẹ̀kọ́ ọ̀pọ̀lọpọ̀ wá gbogbo ọ̀pọ̀lọpọ̀ tí ò wá yẹ àwọn gọ́fúnà wa ní FB ọ̀pọ̀lọpọ̀ gọ́fúnà wa ìṣe èèyàn wọn ò fẹ́ lọ síwájú wọn ò fẹ́ rẹ̀ pọ̀ torí nínú àìsí rẹ̀ pọ̀ yẹn ni wọ́n ti ń jẹ tí rẹ̀ pọ̀ bá wà ní tó tọ́ sí mi yóò bọ̀ sí mi lọ́wọ́ tí tó tọ́ sí mi bá bọ́ sí mi lọ́wọ́ tí gọ́fúnà kan bá fẹ́ ṣe gọ́fúnà lọ́tọ̀la tí yóò fi 5,000 tàn mí kò nílẹ̀ fi tàn mí ẹ̀wọ̀n gàláṣì kébí máa pa wá ká má rí oúnjẹ jẹ so that ìgbà tẹ́ bá ní ìdí wa á lè máa bẹ́ bọ̀ àbí Ọlọ́run ló ní gbogbo tó lè sọ gbogbo ẹni tó bá wù ú yóò sọ rí àwọn gọ́fúnà kan ti wá wọ́n ti lọ bàbá wa Jákàndé gọ́fúnà náà ṣe bàbá wa Jáṣe gọ́fúnà náà ṣe bàbá wa Bọ́lágè gọ́fúnà náà ṣe ìtòsí nígbàgbé tí bàbá mi náà lọ́wọ́ láìláì gbogbo ẹ̀yin gọ́fúnà tẹ́ ẹ̀ bá lè pa ẹnu pọ̀ wípé kẹ́ ẹ bá àwọn ọba tó wà ní jurisdiction ti yín ní state kọ̀ọ̀kan sọ̀rọ̀ pé wọ́n gbọ́dọ̀ máa attend the meeting lọ́balọ́ba nínú kí gbogbo àwọn ọba Yorùbá máa ní ìpàdé àjọṣepọ̀ bóyá 10 from each state tí àwọn state kọ̀ọ̀kan mọ̀ bá wọn ṣe mú Ọ̀yọ́ mọ̀ bí wọ́n ṣe mú 10 Ògùn mọ̀ bí wọ́n ṣe mú 10 Lagos state mọ̀ bí wọ́n ṣe mú 10 Oǹdó mọ̀ bí wọ́n ṣe mú 10 Èkìtì mọ̀ bí wọ́n ṣe mú 10 Kogi tọ́lá mọ̀ wá bẹ́ẹ̀ wọ́n mọ̀ bí wọ́n ṣe mú 10 àtọ́gbẹ́dá àmàtiwa Kwara wọ́n mọ̀ bí wọ́n ṣe mú 10 kí àwọn ọba wa mọ̀ ní ìpàdé àpérò ṣùgbọ́n ìyẹn politician ti rí pé tí àárín àwọn ọba bá tó ẹ rò pé wọ́n lè dàyí lágbóná kò sọ́ba tọ́lẹ́dì àti dàyí lágbóná èyí lẹ́yìn ìgbádùn ẹ̀jù torí èpè táwọn èèyàn ń jí sẹ́fún yìí tí nǹkan bá change tí nǹkan bá lọ bó ṣe kó lọ́wọ́ ní sẹ́gbẹ̀fẹ̀ yìí wà láì kò sí ẹni tó ṣe pé mọ́ kò sí ẹni tó ṣe pé mọ́ mo wá bẹ bàbá wa onírìsà ẹ mọ̀ la ojú ilẹ̀ kí ìyàwó máa jẹ ọba Yorùbá kankan ẹ gbàgbé lórí pé wọ́n pèyè sí wọn pèyè sí ẹ̀yin ni ọba ilẹ̀ Yorùbá ẹ mọ̀ la ojú ilẹ̀ kí bàbá wa Sùlù Gàmbà yọ máa fìyà jẹ gbogbo ọmọ Yorùbá lọ́dà yín kì í ṣe nǹkan tó dáa tó kì í ṣe nǹkan tó dáa tó ṣé wọ́n máa ń sọ ẹran mẹ́rin kọ́kàn pa ni ṣé tí wọ́n bá sọ ẹran mẹ́rin ṣé ìkọ́ kàkà pa ni. ẹ̀dẹ̀ bí o tẹ̀lé pé mo máa bílẹ̀mù àwọn baba Adébárábí náà pé gbogbo olùkọ́ bẹ́ẹ̀ ṣẹlẹ̀ sáré lọ bá lù àwọn òní títí sáré lọ bá Aláàfin Ọ̀yọ́ kó tó di pé wọ́n kú yẹ kó tó di pé wọ́n kú sáré lọ bá òní àwọn ọba ńláńláńlá bẹ́ẹ̀lẹ̀ Yorùbá lọ bá irú baba Síkírù Adétọ̀nà lọ bá baba wa Alákẹ́gbà lọ bá baba wa Lẹ́kọ̀ọ́ lọ bá baba wa Olúbàdàn ẹ̀yin náà kàn ń ìyà yẹn mọ́ra kò dá tó bí òjò bá ń pa ọ̀kan ọ̀rẹ́ gbogbo wa ló jọ ń pa bàbá wa Ọọ̀ni of Ifẹ̀ ẹ̀yin ni olórí lọ́balọ́ba nílẹ̀ Yorùbá tí yàrá ń jẹ ọba Yorùbá kan yìí lè fi àyè jẹ ọba yìí because it is high time fún yín láti bójú territory yín ẹ̀yin kò sí tó burú káyìn náà ṣe mítìnì pẹ̀lú bàbá wa ní Ìlọrin náà bàbá wa ni wọ́n bàbá wa náà ni wọ́n kò sí tó burú kẹsì mítìnì pẹ̀lú wọn pé kán dákun tó di Ọlọ́run kán jáwọ́ lọ́rùn àwọn ẹni yìí náà yóò bá sọ pé bí ẹni tá a gbọ́wọ́lé lórí òbá jàjàbọ́ ẹni tó gbọ́wọ́lé náà ò ní láyè lọ because nígbà tí bá gbọ́wọ́lé nígbà pé ò ní lọ èmi náà ò ní kú òròjú kan náà bàbá wa Ọọ̀ni of Ifẹ̀ ẹ̀yin ni olórí ọba alẹ̀ Yorùbá lọ́wọ́ báyìí tí yàrá jẹ ọba Yorùbá kan ẹ̀yin lè fìyà jẹ mo tún wá ń fi àsìkò pé gbogbo ẹ̀yin ọba Yorùbá ẹ̀yin náà ẹ̀ máa gbàlẹ́gbọ̀n o tí nǹkan kan bá ṣe yín ẹ sunkún sáwọn ọba ẹgbẹ́ yín lọ́rùn ẹ sunkún sí àwọn ọba ẹgbẹ́ yín lọ́rùn kí wọ́n ṣe the needful ẹ ṣe the needful gbogbo ẹ̀yin gómìnà ìpínlẹ̀ Yorùbá ẹ ṣe dáadáa tó lójú mi ẹ ṣe dáadáa tó lójú mi bàbá wa Ọọ̀ni of Ifẹ̀ ẹ pé àwọn ọba bíi 2 àbí 3 ẹ lọ́wọ́ wàá Sùlù Gàmbà sọ̀rọ̀ wọ́n lè má rìn wá mọ́lẹ̀ nílẹ̀ yẹn náà ọmọ Yorùbá pọ̀ ju Fúlàní lọ nílọrin Kwara State náà ìwọ nílọrin èmi sọ pé àwọn Fúlàní tí wọ́n bí sí lọrin yẹn mi sọ pé wọ́n sọ ma lọrin ṣùgbọ́n tẹ bá jọmọ ìlọrin sí wọn ìyẹn ló ní kẹ́ mọ yàn kàjẹ́ lórí àwọn ọmọ onílù gangan ṣé ẹ lórí ká mọ yàn kàjẹ́ ẹjọ́ gbogbo ẹ̀yin ọba ilẹ̀ Yorùbá bàbá wa Adébárábí bàbá wa Jẹ́bà tó bá kọ̀ tó ní òun kì í ṣe Fúlàní tó lè rẹ pé ìyá mi yé ṣe Fúlàní Yorùbá ni mí ni wọ́n ń jẹ lọ́wọ́lọ́wọ́ bẹ́yẹn ìyẹn bá yòókù ìgbárùkù tiwọn
ọmọ yín ló wà lókè. Ẹ pé Aṣíwájú Bọ́lá Ahmed Tinubu kán pàṣẹ fún gọ́fúnà Kwara State kí wọ́n ọ̀nà court judgement now. Kán ọ̀nà ọjọ́ court judgement now. Àwọn náà kó pátápátá ọdún mẹ́jọ àwọn náà kó lórí ipò yẹn. Gbogbo tí ẹ bá ṣe lórí ìjọba àwọn náà padà kó lórí ipò yẹn jọ̀kan. Ẹ mọ̀ fi ipò yẹn ní anybody lára. Lóòótọ́ orí yín kọ́ ló ti bẹ̀rẹ̀ tí wọ́n sanwó fún àwa yẹn. Ṣùgbọ́n wọ́n ti kó judgement hàn yín. Ìgbà tí ẹ lọ síbẹ̀ tẹ́ ẹ lọ campaign first regime yín wọ́n sọ fún yín ẹ̀dẹ̀ promise. Wọ́n tó lọ lẹ́ẹ̀kejì wọ́n tó kó gbogbo nǹkan yẹn wọ́n tó kọ lẹ́tà sí gbogbo ẹ̀. Bàbá ẹ tí ì ṣe kankan di ṣe yẹn. Ẹ jábẹ́ ìwọ Ọlọ́run o. Gọ́fúnà Abdulrasaq Abdulrahman ẹ bẹ̀rù Ọlọ́run o. Ẹ bẹ̀rù Ọlọ́run tó tóbi ju gbogbo wa lọ o. Ẹ bẹ̀rù Ọlọ́run tó tóbi ju gbogbo wa lọ o. Bàbá wa ti dàgbà. Àwọn tá a lè jọ méjèèké náà àwa ló kù jọ kan. Bàbá àbí ìdàtí fún yọ̀yàn. Ṣùgbọ́n bàbá ayé ò ní sọ dáadáa pa yín tí bàbá yẹn bá lọ kú bẹ́ẹ̀. Wọn ò ní sọ dáadáa pa yín láyé. Àwọn àwọn ọmọdé ọmọ tí yín náà ó sì dìbò wọ́n dìde pé àwọn tó máa dìbò ní Kwara. Ìtàn òsì ní ìtàn tó bá ṣẹlẹ̀ lórí tí kò ní gbàgbé àwọn ọ̀ràn yín. Ìtàn yìí ò ní gbàgbé. Mi ò bú anybody mò ń sọ ọ̀rọ̀ bọ́ọ̀ ṣe jẹ́ ni. Ìtàn yìí ò ní gbàgbé anybody. Ẹ mọ̀ fi ìyà jẹ ọmọ Yorùbá lẹ̀ Yorùbá mọ́. A lè faramọ́ yẹn. Rárá a lè faramọ́.